ẹ̀yin èèyàn òkú ń sunkún òkú akáṣọ lórí ń sunkún ara wọn o. Alhaji Taiwo Babatunde Alhassan Ògògó ọmọ kúlódò ó ti dolóògbé báyìí o. bí wọ́n dẹ̀ ti fi ilẹ̀ bò láṣìírí kí ọlọ́run ọba elédùmarè kó bá wa foríjì wọ́n gbogbo àìṣedéédé wọn pátápátá kó bá wa dáríjì wọ́n. ẹ̀yin èèyàn ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Ògògó worldwide ẹ já lọ sábàlá comment section ẹ já máa tẹ rest in peace Ògògó ọmọ kúlódò ẹ já tẹ rest in peace tábàlá comment section ká dẹ̀ máa gbàdúrà pé kí ọlọ́run ọba elédùmarè àwọn ẹbí tí wọ́n fi sílẹ̀ àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ àtaya kí ọlọ́run ọba elédùmarè kó bá wa dúró tì wọ́n kí ohun tí wọ́n fi sílẹ̀ kó má ṣe bàjẹ́. kí Alhaji Ògògó náà kí ó má dẹ́rù bà àwọn ọmọ wọn o kí wọ́n dúró ti àwọn ọmọ wọn. ọlọ́run ọba elédùmarè á bá wa ṣe àforíjì fún gbogbo àìṣedéédé wọn pátápátá. Ògògó ọmọ kúlódò Alhaji Taiwo Babatunde Alhassan Ògògó àwọn èèyàn rẹ̀ ti ń lọ lókè ìpẹ́. àwọn àgbààgbà òṣèré tó jẹ́ wípé wọ́n ṣiṣẹ́ kí ó tó wá di pé gbogbo nǹkan wá dùn báyìí wọ́n mà ti ń lọ lókè ìpẹ́. ẹ̀yin aráalé ẹ jẹ́ á máa tẹ RIP sábàlá comment section ẹ máa fi àdúrà kẹ́ máa fi ran Ògògó lọ́wọ́. kò dáa rárá kíyàn pàdánù àwọn èèyàn tí yàn fẹ́ràn púpọ̀. ibi láti rí Alhaji Yínká Quadri tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ fún Alhaji Taiwo Ògògó nígbà tí wọ́n ń bẹ láyé. ibi láti rí tí wọ́n ti ń sọkún gidi gan. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré àwọn ni wọ́n sọkún níbi ètò ìsìnkú Alhaji Taiwo Hassan Ògògó kí ọlọ́run ọba elédùmarè kó bá wa foríjì wọ́n. òkú ń sunkún òkú akáṣọ lórí ń sunkún ara wọn o. Alhaji Yínká Quadri ti wá di ẹni tí àwọn lè kan ló máa dárìn báyìí nítorí pé níbi tá a bá ti rí olóògbé Taiwo Hassan Ògògó àárí Yínká Quadri níbẹ̀ náà ṣùgbọ́n ní báyìí ó mà ṣe o ó ṣe gidi gan ni o ẹ̀yin aráalé. àwọn èèyàn fẹ́ràn Alhaji Taiwo Ògògó gidi gan ni o. gbogbo àwọn àgbààgbà òṣèré àwọn ni wọ́n wà níbi ètò ìsìnkú olóògbé yìí. àwọn ààrẹ wọn tó jẹ́ ààrẹ TAMPAN Bọ́lájí Àmúsà tí gbogbo ayé mọ̀ sí Mr Latin Délé Òdúlé Ọláìyá Igwe Madam Ṣàjẹ́ Fáúsáìtì Balógun Fétíà Balógun Alápinni Òòṣà Yínká Quadri Délé Òdúlé ọmọọba Jídé Kòsọ́kọ́ àtàwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀pọ̀pọ̀ àwọn èèyàn ńláńlá àwọn àgbààgbà òṣèré àwọn ló wà ń bẹ̀. Tóyọ̀sí Adésànyà gbogbo wọn ló ń bẹ níbi ìsìnkú yìí. kí ọlọ́run ọba elédùmarè kó bá wa tẹ Alhaji Taiwo Babatunde Hassan Ògògó kó bá wa tẹ wọn sí afẹ́fẹ́ rere. ẹ já farabalẹ̀ ká wo bí àwọn ètò ìsìnkú náà bó ṣe lọ o. ẹ̀yin aráalé ẹ máa tẹ RIP sábàlá comment section ká ẹ dẹ̀ máa gbàdúrà fún Alhaji Taiwo Ògògó kí ọlọ́run ọba elédùmarè kó bá wa dẹ ilẹ̀ ire fún wọn o kí ó bẹ̀rẹ̀ bá wa tọ́jú àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀. ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fọ́nrán bí gbogbo ẹ ṣe lọ o. Hey, you guys should go! Send them away! Oh, down. President wa Even this one. Gawa Jídé Kòsọ́kọ́ àwọn akẹgbẹ́ mi tó wà ní Yínká Quadri lórúkọ ẹgbẹ́ ìlú wa ní ìpínlẹ̀ Ògùn lọ́wọ́ láti àjẹsà lórúkọ olóyè Abíọ́dún Kàkàwá àkí kábíyèsí ọba olùtí lárùn àkí gbogbo àwọn àgbàlagbà ìlú lárùn àkí gbogbo àwọn àfàwà pátápátá látọrí ìṣẹ̀lẹ̀ náà kò sí nǹkan tí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ Hassan Taiwo Babatunde gbogbo káwọn oníbi ṣe rí bàbá tí oníbi ṣe rí àti mọ irú èèyàn tó jẹ́ òní ìdíkà máa sọ àbẹ̀túwé lásán
gbogbo èèyàn ló mọ̀ pé mẹ́ta kọ́ọ̀dù gbogbo àtìlẹ́yìn òdùnlé àwọn oníbàkan òṣèlú ìdókò gbogbo àìlú ti nira wáyé ọlọ́run ilé ìgbà rẹ̀ ó bá ti ìdíje yá ó bá ti pa gbogbo wa o àwọn ọmọ ẹ̀ ọlọ́run bá tọ́jú wọn àwọn ìyàwó ẹ̀ ọlọ́run bá wa tọ́jú wọn gbogbo nǹkan tó fi sílẹ̀ ọlọ́run máa jẹ́ kó dé bàjẹ́ àwáyé ikú kò sí ẹni tó a bá bí ó di dandan kó padà ó dé bọ́sítọ̀ tí ẹ̀ yẹn ó ti ṣe ètò lè ṣe àwọn tó kù nǹkan wa náà ṣe tá a bá lè ṣe kó tó di wípé gbogbo wa lọ lẹ́ẹ̀kan sí orúkọ gbogbo ẹgbẹ́ òṣèré ilẹ̀ Yorùbá pátápátá ní ti ẹ̀ dárúkọ ẹgbẹ́ kan báyìí àwọn ẹgbẹ́ tí bá gbà yìí ṣùgbọ́n gbogbo cut across ló a sọ wípé ẹgbẹ́ kan ló wà ọlọ́run àforíjì sẹ́ni tó wà láyé tí ò ní láti ṣe tiẹ̀ there is no paragon of perfection. Our prayer for our beloved brother ọlọ́run kó bá wa fún ní ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá wa kẹ́ ọlọ́run bá wa kẹ́ èèyàn dáadáa ní Ògógó èèyàn dáadáa ní kò jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan mi lẹ́yìn dáadáa wọn bá ti sọ pé èèyàn dáadáa adẹni tó wà upright adẹni tí kì í gbúrọ adẹni tó straight adẹni tó jẹ́ pé ìgbéda ẹ̀ ó dáa ju àdá ẹ̀ lọ èèyàn dáadáa ní Alhassan Babatunde Taiwo. Orúkọ ẹni tí mo sọ̀rọ̀ mo ṣe jẹ́rìí ọ̀gbẹ́ olùbákàwọ̀ ẹni tí ó mú mi kò yẹ kí n tó síbi ìsọ̀rọ̀ rárá àmọ́ wọ́n pè mí nítorí ọ̀rọ̀ ọdún fákàkọ̀ wọ́n bá sọ ọdún fákàkọ̀ ọdún fákàkọ̀ ilé ọ̀dọ̀ ló ń bẹ́ẹ̀ ó tẹ̀sí ojú ọ̀rọ̀ ọdún fákàkọ̀ lèmi àti Táíwò àsánù gbogbo láti dìjọ́jọ́ omi òkúté mẹ́ta tí ó ṣọ̀rọ̀ 40-45 years. bọ̀dé ló mi ló gbogbo nǹkan tẹ̀mí rí ní ìpínlẹ̀ èlò ó fi hàn tí wọ́n bá ń fi mú ròyìn ó dáa bàbá lẹ́yìn ò bá dáa tábà ti torí owó tó wà lọ́wọ́ tábà ń sọ pé ó dáa àṣírí àtúndọ́ tí ó kọ́ bá ìgbà ṣẹlẹ̀ ẹ̀rọ ṣé kò sí gbogbo àwọn tó ní nǹkan ṣe níbi ìlé ni àbúrò ọmọ oníkálùkù wọn ní ìlàsàn ti ń ṣàdúrà fún èmi náà pé ibi tó tó ń lọ tó dojú kọ lọ́hùn Táíwò àsánù lè ní ṣòro ìlànà náà ló lọ bá pàdé the only regret tó dùn mí nílé ayé mi nínú ọ̀rọ̀ ẹ̀ nígbè mi pẹ̀lú ẹ̀ wàhálà tàjọ ṣe lórí ọ̀rọ̀ mi pé ọ̀nà ìjọ olóye káká lọ́ọ̀ fi lọ́kọ̀ sí ìjọ tó wá mú mi lọ sí palace Táíwò sí lára àjọ plánù èmi òun Yínká Quadri ìjọ tó kọ́kọ́ náà mi sókè láti 2009 ẹ̀rọ bó ń kọ́kọ́ ló ń lo èmi tó fò sókè tó gbóró tó ga ẹ wá wò ọ̀sẹ̀ kẹ́jì àbọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú mi lọ sí palace lọ́sọ̀dọ̀ kábíyèsí àwa ṣe èkó tiẹ̀ lẹ́yìn tí mo ń gba alágbàgbé náà bàbá máa wúyè ọgbà yìí ló máa wà níbẹ̀ ní orúkọ Alhaji Abdulganiu Akọ̀wé Yínká Quadri chairman ọdún fákàkọ̀ òun ní fáìsì ẹ̀ níjọ́ náà lọ́hùn tí ọpẹ́ sọ Ògògbó ló kọ́kọ́ dúró ní Yínká ló lórí òsèlú tó máa ṣe chairman òun náà ló máa ṣe oníkọ̀ọ́sí pé ọ̀pọ̀ tó ń pọ̀ tẹ̀sí àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ náà Yínká náà lè jẹ́ ó lè dìde yẹn débi tán lè jẹ́ lọ́sọ̀ sí bó ti ń ka pẹ́ láyé tó a máa fílẹ̀ ìjọ kan ìyẹn ló ṣe dáká ìwárí tó gbogbo òun ló ń jẹ lọ́jọ́ ìní ẹlòmíì máa ṣàmójú tó máa tọrọ owó fún mi ọmọ ẹ bọ́ síta ó tún fẹnu sọ́ni àwọn òtọrọ owó àmọ́ ọkàn tẹ bá ní lágbára ẹjọ́ tẹ bá mi ṣàdúrà fún bàbá wa ọlọ́run tẹ́wọ́ bàbá náà ni torí tọ́lọ́run ò bá tẹ́wọ́ gbà tó bá wà lórí ìwà yìí tó lẹ̀ ló máa kọ́ àdéhùn náà ìpele lọ tó ń lọ òun àti ìlú ọlọ́run ní mo fàkókò yìí torí kábíyèsí ọba wa bá láàrọ̀ olóògbé ilé ọ̀pọ̀ aláfẹ́ra pọ̀ pàtẹ́mọ́rẹ́ bó àmúmọ́ra o torí kò sí nǹkan tó máa fẹ́ ṣe ní ìlú ìtẹ́ ìṣe Táíwò ló máa kó gbogbo wa àti dé ibi tó jẹ́ sátidé rẹ fẹ́ ṣe ìjọ jímọ̀ láti máa débi tó bá dàrú ọmọdé lọ́wọ́ ẹ jọ ẹ
ẹ̀yin ọmọ Ogun State, ẹ̀yin most especially ẹ̀yin ọmọ Yewa, ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín, èmi ò kàwé fún yẹn o. Ẹ wo láǹkan iye ọkàn tí Yayi ṣe fún wa yìí. Òun ló sọ pé òun wọ hospital ibikíbi bá ṣe ń sọ̀rọ̀ nígbà tó lè gbé travel, ó tún fly doctor wa láti di àwọn wa dúró tì. Bí ó ṣe orí ẹyọ ọkàn ẹ̀rẹ̀ máa ṣe ẹ bá wa fi dìbò yín fún Yayi. Ẹ̀bẹ̀ ẹyọ ọkàn táwa ń bẹ̀ yín nìyẹn. Ọlọ́run Elédùmarè, Ọlámilékan Yayi, ọlọ́àdó tiẹ̀, àwọn ìlú tó ẹ̀yin ọmọ láàrò àdúgbò ilé ìgbà o. Lágbára Ọlọ́run tó bá wá ta fún ilé wálẹ̀ táwa sí bí àdúgbòbárí àdìmọ̀kọ́lé àkóyá ibi ọlọ́run àṣekó sì ní fún. Bọ̀dá mi Táíwò ẹ̀kọ́ ẹ̀ ọlọ́run yín lójú o, tọ́lá ìbejì méjì tó kù náà nìyẹn nǹkan ò ní ṣe ẹ̀mí kan tó rọra lágbára Ọlọ́run tó ìyá ẹ̀ náà tó dẹ̀ fẹ́ gbà lóko lónìí ọlọ́run àṣekó sì ní fún gbogbo ilẹ̀ rí ọdún kọlá fàtì. Ìṣẹ́jú méjì. Sàlámù àlékún fún gbogbo olùwà pátá. Àwọn tó ń láti ọ̀ṣà ìtọ́jú rẹ̀ tó ti láyé rẹ̀ fọ́ọ̀mù rẹ̀. Adúgbò fún ẹni wá. Èèyàn dáadáa. Gbogbo ọmọ kúlódò. Ọlọ́run ó fẹ́ jù wá lọ ní. Torí kì í ṣe owó. Ìwọ̀n ní gbájú gbogbo. Lórúkọ gbogbo ẹgbẹ́ pátápátá àdúgbò lọ́wọ́ gbogbo èyí tẹ̀ dúró. Ẹ ṣe gan ọlọ́run tó ti ọlọ́run àṣekú sí mi fún o ọlọ́run apáṣiṣẹ́ rẹ ọlọ́run apáṣiṣẹ́ rẹ atọ́jú àwọn ọmọ ẹ̀ ojú ẹ̀yìn tó tọ́jú àwọn ọmọ ẹ̀ rọra ọmọ ẹ̀ o lè ṣe bí ìyá o lè ṣe bí ìyá o lè ṣe bí bàbá o lè ṣe bí bàbá o ojú ẹ̀yìn tó kọ́ ọkọ́ kúlódò tó tọ́jú àwọn ọmọ ẹ̀ ọlọ́run àṣekú sí mi fún ẹ ṣe. Ìyá Abúlọ̀sí Adésọyà ìṣẹ́jú méjì. Èrí bí gbọ́ǹlẹ̀ ògbógbó kúlódò amẹ́lẹ̀ ọ̀rọ̀. Ògbógbó ọmọ akúlàrọ̀ bí lọ́jọ́ alẹ́. Ojoojúmọ́ ni wọ́n fi kú tán lè jẹ ọ̀rọ̀ kan láwọn ẹgbẹ́ àwọn ènìyàn. Bátúndé àzẹ́ òṣèlú ọkùnrin lọ́wọ́ bàbá rẹ̀ náà ọmọ ìdílé kò lè dìde olùkú kò lè dìde òwe lọ́rọ̀ jẹ̀jẹ̀ o ògógó lọ ọlọ́run ò lọ ọlọ́run ò jẹ́ ẹlẹ́fẹ́ èèyàn rẹ̀ àwòkè títí a ò rí ẹ mọ́ ọlọ́run ò jẹ́ ẹlẹ́fẹ́ èèyàn rẹ̀. Àwọn tó ń bẹ̀rẹ̀ kọ́pìlẹ̀ ìdarí ẹni tí wọ́n ló kú.